èèwọ̀ àti Gistlover ẹ̀yin olórí burúkú ọmọ ọ̀ràn kíran ẹ̀yin ṣàlàwọ̀ ẹ̀ ṣàbúrú títí ẹ̀ ṣàmórí ìdúró. ẹ̀yin èèyàn wa nínú fídíò yìí lẹ́ẹ̀tì máa gbọ́ bí Lizzy Anjorin ṣe tú àwọn àṣírí ńláńlá kọ̀ọ̀kan nípa Mide Martins. ẹ̀yin èèyàn wa ǹjẹ́ ti ṣe tán láti gbọ́ ohun tí Lizzy Anjorin sọ nípa Mide Martins? Ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan láti gbọ́ ọ̀rọ̀ tó wà nínú fídíò yìí. ẹ̀yin èèyàn wa ẹ wá nǹkan fìdílé o, nítorí nínú fídíò yìí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ló wà nínú fídíò yìí. Ǹjẹ́ ti ṣe tán láti gbọ́ ohun tí Lizzy Anjorin sọ? Ó wà nílé àgbọ̀nràndì ó fẹ́ sọ sítórì Mide táyé ẹ̀ ti dá. Mide tó jẹ́ pé ebi ò lè pa á mọ́ tìrantìran. Ìwọ tó jẹ́ wípé bóyá in the next 1 billion ìran lọ́lọ́run ṣe máa fi gàárì àbomi gàárì rántí fámìlì ẹ̀. Mide tó ti ṣoríire nínú ayé. Mide tó jẹ́ wípé oríire tí ìyá ẹ̀ ṣe ló ràn. Mide ò móríire ìyá ẹ̀ kó misuse ẹ̀ bí ìwọ. Mide tún continue. Orúkọ Mide lè ní àwọn ọmọ ẹ̀ tún sì máa fi jẹun lọ́la. Kí làwọn ọmọ tiẹ̀ fẹ́ fi jẹun? Ṣé o rí pé o ṣe ayé wá? Ṣé o rí pé o rí ayé wá? Ṣé o rí wípé tó máa ń sọ pé olórí burúkú buy one get 1 billion free? Ṣé o rí pé ìwọ ni? Ṣé o rí pé o tán fún ẹ? Ṣé o rí pé korogodo ayé ò lù fún ẹjọ́? Orí burúkú tí Dorcas ṣe títí tó fi dèrò sàréè. Ìwọ náà wo orí Esabod wo nǹkan tó kù. Nígbà tí mo lá máa túrun òbò ẹ lọ́jọ́ kìíní àná, eré ló pè. Àwa túrun òbò Esabod títí Ọlọ́run tún wá fún wa lágbára amúrun orí ẹ̀ àtúmọ̀. Tán bá bí aláyẹ Esabod dákó kábíá sókè gbogbo wọn abíà ẹ̀ láti tù. Ọlọ́run ló ní kó rí bẹ́ẹ̀. Ẹ má rẹ́rìn ẹ̀yàn ọmọ Ọlọ́run. Ní 2024 tí dọ́là ti ń lọ sí 2000 plus èèyàn wá ń sọ fún mi pé story Mide dirty. Tó bá jẹ́ pé bí Lizzy Anjorin ṣe ń jáde tó ń protect àwọn celebrity without anybody, ó yẹ kẹ́ ẹ mọ̀ pé ìfẹ́ ni Lizzy gbé wá. Ó yẹ kẹ́ ẹ mọ̀ pé oore ló kún ọwọ́ Lizzy. Ó yẹ kẹ́ ẹ mọ̀ pé ọkàn Lizzy ó mọ́ ni. Ẹ̀ẹ̀mejì mo rí Mide Martins rí. Ọjọ́ kan a lọ ya fíìmù kan pé ẹ̀mẹ́ta adẹ̀yà kan nílé wọn dẹ̀nà pàdé níbi ìyàwó ọ̀dù tán fún ọba. Ẹ̀mẹ́ta tí mo lè ní mo rí Mide nìyẹn. But it is my duty tí wọ́n bá ń ba yí olóṣèré kan jẹ́ níbì kan láì ṣe pé olóṣèré yẹn mọ̀ a gbọ́dọ̀ máa gbèjà ara wa. Àmọ́ kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ tiyín. Ẹ̀yin gangan lẹ ń gbé story àwọn olóṣèré ẹ̀ ń gbé lọ́ta. Nígbà tẹ́ wá mú story títí wa tẹ́ ẹ kọ́ tó ṣá ẹ rí pé story tiyín ló wá ń tà lẹ́nìí. I hope you learn from that. I hope you learn from that. Oore tí Lizzy ń ṣe ẹ má bà yé colleague mi jẹ́ ń bí. Ẹ má bà yé colleague tèmi jẹ́ níbẹ̀ yẹn. Àǹfààní ẹ̀ lèmi ń jẹ lénìí. Oore ẹ̀ ni mò ń jẹ lénìí. Ọlá ẹ̀ ni mò ń jẹ lénìí. Ẹni tí mò ń gbèjà gan ò bá má fẹ́ràn mi. Ìṣẹ̀dá àdè máa ṣàdúrà fún mi. Òun lẹ ṣe rí pé gbogbo ohun tí ń bá dáwọ́lé máa ń yọrí sí rere. Mo dẹ̀ ti di òtítọ́ mú ẹrù mi láti jọ́ ta ti sọ pé à ń ta ilẹ̀. Èèyàn l'Esabod tó sọ pé kẹ́ ẹ má ralẹ̀ sí Nàìjíríà nítorí pé ó ń polówó ilé ní Turkey. Tí ò bá sí pórí yín burú bí orí eégún tó ń léwèrè. Ẹ lọ dáwó sọ́dọ̀ Esabod tẹ́ mọ̀ pẹ́nu yín ò ká. Ó wá gba owó lọ́wọ́ yín, ó kówó yín náà. Ẹ rí lè gbà ní Turkey dọ́là. Ńgbà táyé Esabod wá bàjẹ́ ní Turkey. Ọlọ́run bá tún palẹ̀ mọ́ Turkey. Adabi Promax ló bá tún módìdí Turkey. Ìwò ìyẹn bá tún dàwó. Kíní bá ṣẹlẹ̀ ń bẹ earthquake. Kò sí ohun tá Adabi Promax ò lè ṣe. Adabi Promax ó lọ fà tí ò ẹ́ndì. Ṣé bíbi t'Esabod ti ní kẹ́yìn má ralẹ̀ ńgbà tó ń talẹ̀ ní 500,000. Ṣé bíbẹ̀ l'Esabod ti wá ń jẹun lénìí tó lòun polówó. Àmọ́ ẹlòmíì inú yín ó ti ṣorí gbé látọ̀run á tún sì lọ ralẹ̀ ń bẹ̀ tó bá fọ yín gbóngbó lórí ẹ wá dẹni tí ò nílé tí ò nílẹ̀ tí ò ní nǹkan kan látàrí wípé ẹ rí pa burú l'Esabod ń ṣe o. Àbí ẹ mọ̀ ẹ wá patronize ẹ àbáwọn tó lóun ṣiṣẹ́ fún ẹ wá sọ pé ká burú má ṣẹlẹ̀ sí yín. Èèyàn mélòó nílé ọkọ ẹ fẹ́ dàrú tẹ́yìn ti rẹ́ Esabod lórí online tó ti mú ìgbéyàwó yẹn tó ti sọ́lìdì ẹ̀ padà. Èèyàn mélòó ló ń wojú Olúwa t'Esabod ti ṣàdúrà fún tó lóyún. Èèyàn mélòó ló jágbàlagbà bọ́mọdé tó kú t'Esabod ò gbàlù. Orí ẹ̀dá tó jẹ́ pé ibi ìṣubú ọmọlàkejì ló ti ń yọ̀. Orí Esabod orí gbogbo ohun tó ń ṣe orí pé níjọ́ tó ti dáyé ń rere òtara Ísírẹ́lì ẹ̀ jáde. Àmọ́ Esabod yẹn lẹ́yìn ló ń gbọ́. Nígbà tílẹ̀ wà ní 500,000 ẹ̀ rà á. Nígbà tílẹ̀ ti wá di 50 million naira Esabod wá ń padà polówó.
ṣe rí pé kò dìgbà tí wọ́n bá sọ fún yín wípé tó o bá ń ṣaburú aburú á bá ẹ. Gbogbo yín tẹ́ ń lọ sọ́dọ̀ Gistlover tẹ́ lọ ń support ẹbí tó ti ń pààyàn, tẹ́ ń lọ sọ́dọ̀ Esabod tẹ́ ń support ẹbí tó ti ń pààyàn, ẹ̀yin náà níbi kankan lọ nínú ayé. Ilẹ̀ pẹ̀pẹ̀lẹ̀ ń bọ̀, èpè kọ́, gbèsè ni ẹ máa san. Àwọn tó dẹ̀ forí ọ̀fẹ́ tẹ̀lé mi, àwọn tó forí ọ̀fẹ́ tẹ̀lé mi, ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ́ ti forí ọ̀fẹ́ tẹ̀lé mi, tẹ́ ẹ ralẹ̀ lọ́wọ́ mi, ǹjẹ́ regret ayé yín? Ẹ̀yin tẹ́ ẹ raṣọ lọ́wọ́ mi, ǹjẹ́ regret ayé yín? Ẹ̀yin tẹ́ ẹ wojú Olúwa fọ́mọ, ẹ̀yin tẹ́ ẹ wojú Olúwa fọ́kọ, alpha àdúrà tá ṣe ní last year, ọ̀pọ̀lọpọ̀ yín ṣá irú ìyá wa kan sìn, àwọn bíi 4 la fẹ́ to aṣọ fún nísìn, ibi láti ṣàdúrà. Ẹni tó ń wojú Olúwa 12 years wà ńbẹ̀, 8 years wà ńbẹ̀, 10 years wà ńbẹ̀. Tó ń dẹ̀ sọ fún mi pé mọ́ǹtì tí mo ṣàdúrà fáwọn yẹn o, mọ́ǹtì yẹn làwọn lóyún. At least ìyá olóyún aléyàn kan sìn, wọ́n ti ẹ̀ pọ̀ tó máa bímọ tẹ̀léra wọn báyìí, tó dẹ̀ jẹ́ pé ọ̀dọ̀ mi ni gbogbo wọn ni wọ́n ti ń ṣe kíni, náà ti ń raṣọ. Tí a bá tẹ̀ wá jẹ́ pé irọ́ la pa, ẹ rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó ti jáde, ẹ dẹ̀ rí tí mo ti jókòó tí mo ṣàdúrà mi pé Ọlọ́run arábìnrin yìí bá wa fún lọ́mọ, bó jẹ́ bèjì bá wa fún àdúpẹ́. Lóṣù 9 gẹ́rẹ́gẹ́ ẹni yẹn dẹ̀ bí bèjì. Gbogbo yín lẹ fojú rí. Mo wá challenge Esabod kó jáde, ohun tó náà ti fa yí ẹ̀ ṣe ní dáadáa. Mo challenge Gistlover, ohun tó ti fa yí ẹ̀ ṣe ní dáadáa. Ẹ jẹ́ kó ní kálukú wa ká dálẹ̀ ká tún ṣá. Ìwọ dancing olóò ní story Mide Martins, olóò ní story Ṣèyí Ẹdùn, o ní story Lizzy. Ó gba àwọn tó ní story wọn yìí. Story ayé ti tiẹ̀ gangan, ọjọ́ wo ló ti gba AC sórí? Àwa ìyá ọba Olúwa. Àwa ìyá ọba Olúwa pọ̀ láti bí. Ṣẹ́rẹ́ ẹni tó sọ pé ọba lolúwa ẹ̀. This is one of my ọmọ. Orúkọ tí máa ń sọ gbogbo àwọn ọmọ tí mo bá ṣàdúrà tí wọ́n lóyún lóṣù 9 gẹ́rẹ́gẹ́, ọba lolúwa wọn rèé. Ẹwẹ́ ni yìí ń sìn, this YMGE Vetmo _limited lórí Instagram yìí, ẹni gbé kọ́nà àwọn ọmọ mi dání. Ẹni yìí tó sọ pé àwa ìyá ọba lolúwa pọ̀ ń bí, orúkọ tí máa ń sọ gbogbo àwọn ọmọ mi nìyẹn, ọba lolúwa. Ó dẹ̀ tún lórúkọ tá a máa ń fi sí lẹ́yìn. Ṣerú Gistlover ló máa update. Ṣàìmọ̀ pé gbogbo yín tẹ̀ ń comment pa àwọn olóṣèlú lọ́dọ̀ Gistlover. Mọ̀ pé yín gangan ni Gistlover fi ń jẹun, torí pé ṣẹ́rọ́ olóṣèlú tó ń bú yẹn, ìyẹn ní láti pè láti fún lówó, ohun tí Gistlover fi ń jẹun nìyẹn. Èèyàn kọ́ sọ pé the AC party, ẹ jẹ́ máa gbádùn ṣó yìí dùn. Nílà wa ọgbọ́n lé gbọ́ lóko àwa là ń jẹ́ bẹ́ẹ̀ gbàgbé wo èmi ò wá ṣe violent student lórí ṣeré o, confam story lèmi máa mú fún yín. A ti ẹ̀ rí, ó tiẹ̀ ti gbìyànjú, ó ti ní promotion. Gistlover ṣáà post ẹ lánàá, ó dẹ̀ ṣorí burúkú ní comment section. Ibẹ̀ ló ti máa mọ̀ pé Ọlọ́run ò kọ ògo mọ́ ẹ látọ̀run. Ibẹ̀ ló ti máa mọ̀ pé Ọlọ́run ò fún ẹ ní ògo látọ̀run. For the first time, Gistlover kò fojú bó bẹ́ẹ̀ yẹn rí comment section lánàá. Tàná yẹn brutal. À ń gbádùn ẹ̀. Nǹkan tó lè dùn mọ́ta tó wá sọ story àǹtí Rónkẹ́ Òṣòdì Òkè nígbà mi ò bá ojú ẹ̀jẹ̀ wo. Story ìyá ẹ̀ wo ni wọ́n wá sọ níbi? Mo ń béèrè pé story ìyá ẹ̀ wo ló wá sọ níbi? Báwo ló ṣe bojú mi jẹ́? Ojú mi ló sì fáìn yìí. Nígbà tí mò ń lórú kíní, báwo ni wọ́n ṣe fẹ́ bojú mi jẹ́? Báwo lè fẹ́ bojú mi jẹ́? Lẹ́tẹ̀ẹ́ fẹ́ bojú mi jẹ́? Gbogbo ayé mọ̀ pé mi kì í lọ fẹ́ni tí ò bá lọ fún mi. Nítorí mi ò tí ì di speaker, lẹ ṣe fi rọ́ọ̀bù òtítọ́ mọ́lẹ̀. Gbogbo ayé rántí dáadáa pé jẹ́jẹ́ mi ni máa ń jókòó.